Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ káàsán, ẹ káalẹ́ gbogbo ibi tẹ́ ti tún láǹfààní àti máa wò wá ní dédé àsìkò yìí. Àkójọpọ̀ ìròyìn ló tún dé sí ojúwòran yín láti iléeṣẹ́ Kásùn Kájí tẹlifíṣàn, níbi tá a ti máa ń mú àwọn kókó inú ìwé ìròyìn lórí bó ṣe ń lọ jákèjádò àgbáláyé àti káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà wá sí etí ìgbọ́ yìí láwọn ojú òpó iléeṣẹ́ ìròyìn jákèjádò. Bẹ́ẹ̀ bá ti bá wá nǹkan fìdílé gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ dákun ẹ bá wọn wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ká tún jọ máa ká lọ. Kí ni àwọn ìròyìn eléyìí tí mo tún mú wá ní ọjọ́ títì ní ẹjẹ́ àjọ máa tẹ́tí kájọ máa gbọ́. Mo kọjá lọ sójú òpó Punch, kí lóhun tí mo bá bẹ̀rẹ̀ ayọ̀ ni o látàrí bí gómìnà Ṣèyí Mákindé yẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń fi ayọ̀ àti ìdùnnú hàn látàrí bí àwọn ọkọ̀ ojú òfurufú bíi méjì eléyìí tí wọ́n pe àwọn ò máa lò láti fi máa tọpinpin àwọn iṣẹ́ àwọn ẹni bíi àwọn agbésùnmọ̀mí nínú gbọ̀ǹkọ eléyìí tí ó máa ran iṣẹ́ ètò ààbò tí ó máa ràn lọ́wọ́ nǹkan pé àwọn ọkọ̀ ojú òfurufú ọ̀hún kọ̀ ló ti balẹ̀ pẹ̀pẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí o ṣe pápákọ̀ òfurufú tìlú Ìbàdàn, èyí tó mú kí gómìnà ọ̀hún kan máa fi ìdùnnú rẹ̀ hàn. Ẹnjíníà Ṣèyí Mákindé yẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Tuesday ti ṣí aṣọ lójú ọkọ̀ ojú òfurufú bíi méjì yẹn lẹ́yìn ọdún kan tí wọ́n ti kéde èròǹgbà rẹ̀ láti ra àwọn ọkọ̀ ojú òfurufú náà láti túbọ̀ fi kojú ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí eléyìí tó ń wáyé pàápàá jùlọ ní ìpínlẹ̀ náà. Gómìnà sọ̀rọ̀ náà lásìkò tó lọ ṣàbẹ̀wò sí àwọn ọkọ̀ ojú òfurufú náà ní pápákọ̀ tí wọ́n dé sí o, tó sì jẹ́ kó di mímọ̀ wípé ìdàgbàsókè ńlá náà ni ó wọlé tọ̀ àwọn wípé lóòótọ́ ìgbà táwọn ti bẹ̀rẹ̀ sí ní gbèrò àti ra àwọn ọkọ̀ ojú òfurufú náà pé kódà àwọn ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí ọ̀hún kan náà ni kò tíì fi bẹ́ẹ̀ múnádóko tó bí eléyìí o, pé àwọn ò tiẹ̀ tí mọ̀ wípé ìwà ìjínigbé ìgbésùnmọ̀mí yóò pelékeye tó bí eléyìí táwọn ti ń gbé lérògbà rẹ̀, tó sì jẹ́ pé lákòókò kan níṣẹ́ làwọn èèyàn ń fà wọ́n sí ẹ̀yẹ pé ń tẹ́ pé yóò dé fi sọ̀rọ̀ ètò ààbò pé ẹ̀kọ́ wá ní démọ̀ ni pé àmọ́ lọ́wọ́lọ́wọ́ yìí báyìí ó ń fi ìdùnnú òun hàn wípé àwọn ọkọ̀ ojú òfurufú ọ̀hún kan tí ó máa tọpinpin, tí ó máa ṣe àwọn inú igbó lọ, tí ó máa ibi táwọn agbésùnmọ̀mí bá lúgọ bá farapamọ́ sí pé kódà inú àwọn dùn torí pé kíni yóò máa kún àwọn àjọ elétò ààbò wa lọ́wọ́, yóò máa kún wọn lọ́wọ́ ṣiṣẹ́ ńkọ́ láti máa ṣe ìwádìí àwọn agbésùnmọ̀mí káàkiri ibi tí wọ́n bá lúgọ sí tí wọ́n sì fẹ́ ara pamọ́ sí. Wọ́n fi ń dá àwọn aráàlú lójú ìyàwó ará ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé lọ́fọ̀kàn balẹ̀ ní ti ìṣèjọba mi, ẹ̀yin aráàlú báyìí náà ni mo wà fún o, tó sì yẹ kó di mímọ̀ wípé òun yóò rí wípé ìṣèjọba òun ò dáàbòbò ẹ̀mí o àti dúkìá àwọn aráàlú ní gbogbo ọ̀nà tó bá gbà láti ṣe, nítorí pé kíni ìlérí tóun ṣe fún wọn nìyẹn, ó sì di dandan kóun mú ṣẹ. Àbá gbogbo àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ àbáwọn yọ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin tèmi ẹ wò mo pọ̀ lójú òpó ìròyìn náà ni mo bá gba ojú òpó Sahara Reporters lọ kí lóhun tí mo tún ká mọ́bẹ̀. Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì ẹni ìtàn lórí ọ̀rọ̀ ètò ìdìbò gómìnà lè tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ Ọ̀ṣun náà ló mú kí bàbá ó fi ìkìlọ̀ lédè o, tó sì pé ẹ wo ọ̀rọ̀ ìdìbò
ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí pé kódà ó gbọ́dọ̀ dá wàhálà bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ dá rúgúdù sílẹ̀ ó gbọ́dọ̀ dá mi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rò nítorí pé kíni àjọ INEC o gbogbo tẹ́yìn náà bá ṣe òṣè ní kẹ́hìn wípé ẹ fi òtítọ́ ọ̀nù báyìí ẹ fi ṣe gbogbo rẹ̀. Ọ̀nílẹ̀fẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì kìlọ̀ fún gbogbo àwọn olóṣèlú nípínlẹ̀ náà lórí ọ̀rọ̀ ètò ìdìbò ilé tó ń bọ̀ lọ́nà fún ìdìbò gómìnà nípínlẹ̀ náà wípé kẹ́nikẹ́ni má ṣe hùwà eléyìí tí ó da ìloro tí ó sì mú kí wàhálà àbí rúgúdù nǹkan kò bẹ́ sílẹ̀ wípé níṣẹ́ ni kí wọ́n rí wípé àwọn fàyè gba àjọ INEC láti ṣe iṣẹ́ wọn ní iṣẹ́ ò nípa ti ọ̀rọ̀ ètò ìdìbò náà pé ohun tí àwọn aráàlú bá yàn ẹni tí wọ́n bá sì dìbò fún báyìí náà ni kí wọ́n fi àyè gba àjọ INEC láti rí wípé wọ́n kéde. Ó wá rọ àjọ INEC ọ̀hún fúnra wọn wípé ẹ wo àti gbéṣẹ́ ìpínlẹ̀ nìkan lọ́wọ́ ṣé ní kẹ́hìn wípé òtítọ́ inú báyìí àti inú kan náà ni ẹ fi ṣe gbogbo iṣẹ́ eléyìí ẹ bá ṣe pé kó má ṣe sí ojúsàájú tàbí màgòmágò kankan lọ́wọ́ wọn. Ó sọ̀rọ̀ wọn lásìkò àbẹ̀wò eléyìí tí alága àjọ INEC ọ̀hún kan tó ṣe sí Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ ní ààfin rẹ̀ níbẹ̀ ló ti ń jẹ́ kó di mímọ̀ fún wọn wípé ẹ wo àfẹ́ wàhálà ọ̀rọ̀ òṣèlú yìí bó tilẹ̀ jẹ́ pé ó ti mú wàhálà díẹ̀díẹ̀ ó ti ń mú dání ní ìpínlẹ̀ náà ṣùgbọ́n ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ àlàáfíà ni ó tá sì nígbà kí wàhálà kankan kó bẹ́ sílẹ̀ ó wá fi àkókò náà sọ ó ní àwọn gẹ́gẹ́ bí lọ́balọ́ba ń kọ́ àwọn ò lè lajú sílẹ̀ kí tàbùbọ́ kò wọ̀ káwọn máa wòran nígbà tí wàhálà bá ń bẹ́ sílẹ̀ nítorí ìdí èyí nǹkan ló ṣe ń gba gbogbo àwọn olóṣèlú lámọ̀ràn wípé nípa ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà yìí o níṣẹ́ ni kí gbogbo yẹn ṣe jẹ́ẹ́jẹ́ o kó má ṣe sí wàhálà kó má ṣe sí rúgúdù àwọn àjọ INEC ní kẹfà ìgbà o láti rí pé wọ́n ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ o àwọn aráàlú ẹni tó bá wù wọ́n ni kí wọ́n tẹ̀ka fún ẹni tó bá sì tẹ̀ka fún náà ní kẹjẹ́ ke àjọ INEC nǹkan kó kéde sí gbangba. Tó ẹ wò ó ẹ tẹ̀mí mo kú ọ̀nbẹ́ ní kíákíá mo bá tún náwó gan ìròyìn mìíràn kí lóhun tí mo tún ká mọ́ bẹ́ẹ̀ o ṣe ni bàbá wa olóyè Sunday Igboho pé ẹ wò irọ́ pátápátá ni o ọ̀rọ̀ táwọn èèyàn sọ pé ṣe ni mo di olóńgbò mọ́ àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lọ́wọ́ lásìkò tí wọ́n wá ṣe àbẹ̀wò sí ilé mi ní ọdún 2021 pé mo di olóńgbò mọ́ wọn lọ́wọ́ irọ́ pátápátá tó jìnnà sóòótọ́ ni pé kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí olóyè Sunday Igboho tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ilẹ̀ Yorùbá náà ló sọ ọ̀rọ̀ mú lásìkò táwọn àáfà tí wọ́n wá ṣe àbẹ̀wò sí nílé níbẹ̀ ló sì ń jẹ́ kó di mímọ̀ wípé ẹ wò láti ní ọdún 2021 eléyìí tó jẹ́ pé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS nǹkan lásìkò tọ́rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin òun àti ìjọba àpapọ̀ àti Sunday Igboho kan eléyìí tó wí kí wọ́n ṣe àbẹ̀wò sí ilé ìgbé rẹ̀ òní kódà ní nǹkan bíi aago kan ààbọ̀ òwúrọ̀ báyìí náà ni àwọn atiláwí DSS ọ̀hún dé ní dídé tí wọ́n ó dé nǹkan pé kódà ìwòwò ọmọlúàbí ńlò òun wọ̀ tó sì jẹ́ pé ṣe lòun yá farapamọ́ ibi tóun farapamọ́ sí lòun ti máṣọ sọ́rùn tóun sì ń ké tọ̀sán láti bẹ̀ pé yín wo dùn sálẹ̀ bèrè wọn ní kàkà bẹ́ẹ̀ wọ́n lójú òun pé ṣe làwọn atiláwí nǹkan ṣe lọ́wọ́ àdá ìbọn bolẹ̀ pé kódà ọ̀kan lára àwọn àbúrò òun tó ń gbé pẹ̀lú òun pé yíyọjú tí ó yọjú pé bóyá nǹkan kan pé kódà èèyàn méjì báyìí náà ni wọ́n mú balẹ̀ látàrí bí wọ́n ti ń yìnbọn ó wájú kó di mímọ̀ wípé àsìkò tí wọ́n yìnbọn lọ́tùn yìnbọn lọ́sì náà ni wọ́n ṣe ikú pa ọ̀kan lára àwọn ẹranko tí í ṣe olóńgbò ikú olóńgbò yìí náà ló mú káwọn èèyàn gbé máa pariwo wípé níṣe lòun o olóyè Sunday Igboho ń kọ̀ ṣe lòun mọ̀ ní olóńgbò mọ́ àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lọ́wọ́ ó ní rárá ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ nítorí pé òun ò lóhùn bẹ́ẹ̀ òun ò di nǹkan kan òun ò dá nǹkan kan òun ò dá ọ̀fẹ́ òun ò sì paradà òun olóńgbò tí wọ́n pa kàn ṣe sábàbí ni kì í ṣòun lòun ó ní kódà àwọn mìíràn tún gbé ìròyìn lásìkò náà wípé kódà ti fún tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ níta báyìí náà ni òun fi sá kúrò ní ọwọ́ àwọn DSS ọ̀hún ní irọ́ pátápátá tó jìnnà sóòótọ́ ni pé kódà ìbọn àwọn DSS ọ̀hún kò bá òun rárá. Olóyè Sunday Igboho tún fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ṣáájú ìṣẹ̀lẹ̀ náà kan nínú àwọn àáfàá kan ni wọ́n ti ké sóhun tó sì jẹ́ pé wọ́n wá sí ilé ìgbé ọ̀hún wọ́n wá ṣe àdúrà fún òun níbẹ̀ wípé aláìbí ìranbi kò ní ṣẹ̀ lórí òun ilé ìtọ́ mú kí wọ́n máa ṣe àdúrà ó wá jẹ́ kó di mímọ̀ wípé
àwọn ajẹ́kọ̀ọ́ di mímọ̀ wípé ẹ wò kó sóhun tó jọ bẹ́ẹ̀ o gbogbo ohun tí wọ́n ń sọ mọ́dọ́lọ́gbò fún mi yọ ẹ̀jẹ̀ bò mí irọ́ pátápátá níjà ò bá gbàgbé wípé lọ́dún 2021 ńlọrọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin ìjọba àpapọ̀ àti olóyè Sunday Igboho ilé tó mú kí àwọn àtìláwí ọ̀tẹlẹ̀múyẹ́ DSS nǹkan kí wọ́n gba ilé ìgbé rẹ̀ lọ tó sì jẹ́ pé wọ́n fẹ́ nà wọ́n gan olóyè Sunday Igboho ṣùgbọ́n ó ṣe ní láàánú pé àwọn bíi òṣìṣẹ́ bíi méjì tí ń bẹ pẹ̀lú rẹ̀ lákòókò náà kan ni wọ́n fi ìbọn mú balẹ̀ tí olóyè Sunday Igboho kan sí ìfẹsẹ̀fẹ́ kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà yà wọ Benin Republic kó tó di wípé wọ́n dá padà sórílẹ̀-èdè Nàìjíríà. ẹ̀yin tèmi ẹ wò á ní rímọ jù báyìí lọ fúnra èyí tí mo tún mú wá ní ọjọ́ tuntun ní ẹ̀mí àti yóò tún mọ́ pàdé lágbára Ọlọ́run ọba Ọlọ́run ṣọ́ gbogbo wa yóò dá ẹ̀mí gbogbo wa sí títí dìgbà mìíràn tèmi àti yóò sì jọ mọ́ pàdé ọkọ mi èyí padà nínú àlọ́mọ ẹ̀yẹ Ọmọlọ́lá Àjàbàbà lọ́ọ̀dì náà ni wọ́n jẹ́ ó dìgbà.